Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run, olùfẹ́ wa látìlẹ́yìn, ọba tó gbé wa sókè, Ọlọ́run tó gbé wa ró, ọba tí kò fìgbà kan fi wá sílẹ̀, Ọlọ́run aláàbò wa. Ògo ni fún orúkọ mímọ́ yín o, fún àánú àti ojú rere tí a rí gbà láti rí ọjọ́rú mìíràn nínú oṣù kejì. Ògo ni fún orúkọ mímọ́ yín, fún àánú tó gbé wa ró. Olúwa, ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere o, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ, èní ọjọ́rú ọjọ́ karùn-ún oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé àwọn ìbẹ̀rẹ̀ kékeré, àwọn ìbẹ̀rẹ̀ kékeré. A mú àkọ́sórí wa nínú ìwé Jóòbù orí ìkẹjọ ẹsẹ̀ ìkeje. Jóòbù orí ìkẹjọ ẹsẹ̀ ìkeje. Ìpilẹ̀ṣẹ̀ rẹ ìbá àtilẹ̀ kéré, bẹ́ẹ̀ ni ìgbẹ̀yìn rẹ ìbá pọ̀ sí gidigidi. A ó sì mú bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkáǹdógún títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún, àti ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí a ka Mátíù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkáǹdógún àti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Olúwa ṣàánú ọmọ mi, nítorí ó ní wárápá ó sì ń joró gidigidi. Nígbà púpọ̀ ni máa ń gbé sínú iná, àti nígbà púpọ̀ sínú omi. Mo sì mú tọ̀ àwọn ọmọ ọ̀dọ̀ ọmọ ẹ̀yìn rẹ̀ wá, wọn kò sì lè mú un lára dá. A ó tún wá lọ sínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. A sì ti ọwọ́ àwọn àpọ́stélì ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu púpọ̀ láàárín àwọn ènìyàn. Gbogbo wọn sì ń fi ọkàn kan bá wọn ní ìloro Sólómọ́nì. Nínú àwọn yòókù, ẹnìkan kò dáṣà àti dàpọ̀ mọ́ wọn, ṣùgbọ́n ènìyàn wọ́n ń kó kìkì wọn. A sì yan àwọn tí ó gba Olúwa gbọ́, a yàn wọ́n kún wọn sí, àti ọkùnrin àti obìnrin tó bẹ́ẹ̀ tí wọ́n ń gbé àwọn abirùn jáde sí ìgboro, tí wọ́n sì ń tẹ́ wọn sí orí àkéte àti ohun ibi ìrọ̀gbọ̀kún wọn, pé tí Pétérù bá ń kọjá, kí òjìji rẹ̀ tilẹ̀ lè wo òmíràn nínú wọn. Ọ̀pọ̀ ènìyàn wọ́n sì kó ara wọn jọ láti àwọn ìlú tí ó yí Jerúsálẹ́mù ká. Wọ́n mú àwọn abirùn wá àti àwọn tí ara kan fún ẹ̀mí àìmọ́, a sì ṣe dídá ara olúkúlùkù wọn. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè tí wọ́n ní fún wa ní èní ọjọ́rú. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run ńlá wọ́n gbọ́dọ̀ ti ní àwọn ọjọ́ ìbẹ̀rẹ̀ kékeré wọn. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ńlá wọ́n ti gbọ́dọ̀ ní àwọn ìbẹ̀rẹ̀ ọjọ́ kékeré wọn. Ní títóbi wọn lónìí, ó jẹ́rìí sí jíjẹ́ olóòótọ́ wọn, àti láti ìgbà náà tí o bá rẹ̀wẹ̀sì ní àkọ́kọ́ àwọn ọjọ́ ìbẹ̀rẹ̀ kékeré rẹ, ìwọ yóò dẹ́kun ara rẹ láti jẹ àǹfààní tí yóò fúnni ní ìrírí àwọn ọjọ́ ìyanu Ọlọ́run. Ní 1980, nígbà tí mò ń rìnrìn àjò káàkiri Nàìjíríà ṣíṣe àbójútó àwọn ètò ẹ̀ka ìjọ wa, àti rí i dájú pé ohun gbogbo wà ní ètò, mo ní ìrírí mánigbàgbé kan ni. Mò ń wàásù ní ìlú kan tí à ń pè ní ìlú Warri. Nígbà tí lójijì mo rí ìran kan. Nínú ìran náà, mo rí pé ọmọkùnrin kan tí a bí ní afọ́jú, ó gba ìríran. Mi ò dúró de Ọlọ́run láti fún mi ní ìtúpalẹ̀ ìran náà kí n tó sọ pé ọ̀dọ́mọkùnrin kan wà níbí tí ojú rẹ̀ fọ́. Ọlọ́run fẹ́ la ojú rẹ̀
máa bọ̀ kíákíá. Ẹnikẹ́ni kò múra o. Mo tẹ̀síwájú. Mo mọ ohun tí mo rí o. Bóyá ọmọ rẹ ni tí ó sì wà nílé, lọ mú un wá kíákíá. Mo dúró. Síbẹ̀ ẹnikẹ́ni kò míra. Mo mọ̀ pé Ọlọ́run mi kì í parọ́ o. Torí náà mo ní, kò burú, màá dúró fún wákàtí kan. Lẹ́yìn ìsìn náà, bóyá o kò fẹ́ pàdánù nínú ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni. Ṣùgbọ́n lẹ́yìn ìsìn, lọ mú ọ̀dọ́mọkùnrin náà wá. Mo dúró lẹ́yìn ìsìn, ṣùgbọ́n ẹnikẹ́ni kò mú ọmọkùnrin kankan wá bá mi o. Pẹ̀lú ìbìnújẹ́, lẹ́yìn tí àkókò kọjá, mo kúrò láti lọ sí Àkúrẹ́, èyí tí ó kàn fún ìrìn mi láti lọ. Nítorí mo ti dúró wákàtí kan sí i fún ọ̀dọ́mọkùnrin afọ́jú náà. Mo pẹ́ dé ibẹ̀. Ẹlòmíràn sì ti bẹ̀rẹ̀ ìwàásù nígbà tí mo dé. Lójijì, nígbà tí ìwàásù ń lọ lọ́wọ́, ọkùnrin àgbàlagbà kan ó dìde o. Ó ní ọmọdékùnrin pẹ̀lú rẹ̀. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lọ sí ibi pẹpẹ. Ọ̀dọ́mọkùnrin náà fọ́jú. Bí mo ti ṣe wò ó dáadáa, mo rí pé ọ̀dọ́mọkùnrin tó wà nínú ìran tí mo rí nìyẹn. Bàbá náà fẹ́ àdúrà fún ọmọ rẹ̀, ṣùgbọ́n mo mọ̀ pé àwọn adènà ìjọ yóò dá a padà wípé ó kò lè lọ sí ibi pẹpẹ nígbà tí ìwàásù ń lọ lọ́wọ́lọ́wọ́. Mo súré lọ bá àwọn adènà náà láti sọ pé ẹ jọ̀wọ́, ẹ má dá wọn dúró, ẹ má dá wọn padà. Mo rí ọ̀dọ́mọkùnrin yìí nínú ìran mi. Ó fẹ́ gba ìyanu ẹ̀wẹ̀. Kó tó di pé mo dé ọ̀dọ̀ wọn, ọ̀dọ́mọkùnrin náà gbọ́ ìró ẹsẹ̀ mi. Ó yí padà sọ́dọ̀ mi, ojú rẹ̀ sì là. Olùfẹ́, Ọlọ́run jẹ́wọ́ títóbi rẹ̀ o. Ní àwọn ọjọ́ ìbẹ̀rẹ̀ mi kékeré, ó sì jẹ́ olóòótọ́ síbẹ̀síbẹ̀ títí di ìsinsìnyí o. Yóò fi títóbi rẹ̀ hàn ní èyíkéyìí ìpele tó wà lọ́wọ́lọ́wọ́ nínú ayé rẹ ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: jẹ́ olótìítọ́ síbẹ̀. Ní àwọn ọjọ́ ìbẹ̀rẹ̀ rẹ kékeré, tí àsìkò bá tó, ìwọ yóò rí iṣẹ́ ọwọ́ agbára Ọlọ́run nínú ayé rẹ. Ìjà sọ pé bàbá mi, mo gbàdúrà fún oore ọ̀fẹ́ láti jẹ́ olótìítọ́ nínú rẹ, kí n lè rí ọwọ́ agbára rẹ nínú ayé mi, kí o tún lè lò mí ju ti àtẹ̀yìnwá lọ, àti wípé kí ìgbàgbọ́ mi kí ó tún jinlẹ̀ nínú rẹ, kí n lè ṣe iṣẹ́ ìyanu èyí tí ó tóbi ju eléyìí tí ìwọ pàápàá ṣe nígbà tí o wà nínú ayé lọ. Bẹ́ẹ̀ ni yóò rí. Adúpẹ́ nítorí tẹ́ ẹ ti gbọ́. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀. Ó dàbọ̀.